kò sí nǹkan kan tó pilẹ̀ ilé kéwù yàtọ̀ tàbí markazi èmi tẹ́mi náà ti kéré mọ́ yìí wàláhì wọ́n bá mi bẹ̀ ni torí mi ni mo wà láàrin wọn tí mo kéré jù jọ náà ní tọ́jọ́ ilé kéwù ní Darul Kitab wa Sunnah tí gbogbo markazi ò ní pọ̀ báyìí dìbò ìjọ náà àdàbí àtẹ́bá ti bá ń lọ bẹ̀ lónìí kọ́kọ́ mọ̀ pé ìjọ tí ilẹ̀ dá tí ò sáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ lọ́fà sábàbí tó fi ráyò àjọ pilẹ̀ kò sí àdàbí àkàtà àjọ pilẹ̀ ayé ojú atẹ́gùn ni mo ti ń wòye ọ̀rọ̀ tó bá rí bẹ́ẹ̀ kí wọ́n jáde sí mi kọ́ challenge mi kọ́ sì má dàbí àwọn àjọ bẹ̀rẹ̀ mo kéré mọ́ bí mo sì wà ń bẹ̀ gbogbo ọmọ kéwù tí ó bá jáde kọ́ ọmọ tó sọ lọ bí afá àtúmọ̀ nílé kéwù tọ́jà bá wà gbà èmi tó tọrọ mọ̀nà Ọlọ́run fún wọn wọ́n tọrọ ìmọ̀nà Ọlọ́run fún wọn wọ́n tó tọrọ mọ̀nà Ọlọ́run fún wọn èmi náà tọrọ fúnra mi ibi tí wọ́n lọ Ọlọ́run sì wọ́n lẹ́ni tí ó ṣẹlẹ̀ padà kò sí nǹkan kan tẹ́lẹ̀ tó pilẹ̀ Darul Kitab wa Sunnah tó fi di pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dá ọmọ síbẹ̀ jù nínú orí àyà àti gbogbo níta mo má kásì ni wọn. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim adúgbò ní ọ̀dọ̀ Ọlọ́run kọba ṣe fún wa Ànábì wa Muhammad gbogbo àwọn alfáwà aláwọn ènìyàn Ọlọ́run bí àwọn tọrọ fún bàbá àgbà Sheikh Alim ilẹ̀ bí gọ́rẹ̀ nísàlẹ̀kọ̀tọ̀ ní sàkámà ní kòkòrò lérùgbò látọ̀nà àdún yankí gbogbo alfáà láwọn afá lálálálá tó ti lọ nísàlẹ̀ ẹ̀fẹ́ lọ́kọ̀ọ́ akẹwọn àwọn ẹni rí tí wọ́n ti lọ nísàlẹ̀ gàmbàrí láwọn afá lọ́kọ̀ọ́ akẹ gbogbo wọn lápapọ̀ gbogbo àwọn afá lálálálá tó ti lọ lókè mẹ́lẹ̀ lọ́kọ̀ọ́ akẹwọn àwọn afá àgbàlagbàjì àti gbogbo kúdùsùn lágbàjì lọ́kọ̀ọ́ akẹwọn àwọn Sheikh Kamaluddin Al-Adabi lọ́kọ̀ọ́ akẹwọn àwọn àgbàrí gbogbo lọ́kọ̀ọ́ akẹwọn àwọn afá àgbà ní salati àwọn àgbà ní aláya ní pàkátà ní arúgbó pàkátà lọ́kọ̀ọ́ akẹwọn la ilaha illallah العلامة السوداني الشيخ هذا عبد الله الفلور أنا كباك أنا كباك سكون سيفون أتام الفاما أتام وريهم أتام مكيوم أتجيبوا تجلون في موسم بلاد القيامة أنا كباك ولا بابا ولا لا إله إلا الله ولا القرآن الكريم خليفة اليوم الشيخ محمد حبيب الله آدم عبد الله الفلور أتجيبوا أي حد تدريس من المركز أتجيبوا فروق مركزيين كاكربوا باي كيس أدبي كيس مركزي كيس مسمارا وبتكال وبا في سيتين تسي ولون قلبي يقولوا أنا كباك ملا دار كباك ملا القيامة ولا لا إله إلا الله بسم الله قل هو الله بسم الله إنا أتينا ẹ̀rí gbogbo ẹni tí Ọlọ́run bá ní kí ó wọlé ẹ̀dá kan mo fẹ́ bá mi share program náà nítorí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo fẹ́ kákan tàn mọ́lẹ̀ díẹ̀ nínú ìmọ̀ díẹ̀ tí Ọlọ́run ní káwa náà ní mọ̀ nípa rẹ̀ tọ́jọ́ pé tá bá ní ká dákẹ́ ká pa òdodo mọ́ á rí inú Ọlọ́run láyé kódà àtún lè rí lọ́dọ̀ Ọlọ́run ní àkíyàmà ìjẹ́ wàhálà àwọn kan àtòógùn àwọn kan tọ́lọ́run ti ní wọ́n gba wájú kọjá tá bá wá fi ládàá wọn àti ogún wọn àti iṣẹ́ wọn tá bá fi pamọ́ látún ojú rẹ̀ níwájú Ọlọ́run ẹ̀rí ìṣẹ́jú kan wákàtí kan ọjọ́ kan ọ̀sẹ̀ kan oṣù kan ọdún kan ọmọlúwàbí ènìyàn ò ní tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kó wíṣítì máa lọ́wọ́ àbí kọ́kàn wá lọ lọ́fẹ̀ẹ́ lófò kọ́mọ ní orí pa kankan nínú nítorí pé ń ta ti lò nínú sẹ̀mí ayé tá a bá lò síbi iṣẹ́ kan ní a bá lò sáàyè kan ní yíò ti tún lọ nínú sẹ̀mí ayé tá a mọ̀ ká kún pé a tún máa lò èyí tó tún kù tí tó ń bọ̀ wá tá a ti lò ní a máa retí tọ́jọ́ pé gbogbo a sì lò bá ti lò sí kò sí lọ́wọ́ ẹnì kankan Ọlọ́run ló wà àwọn awuyewuye àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan láwọn èèyàn ń test mi tí wọ́n ń sọ sórí ọ̀dọ̀ mi wọ́n sọ sórí inbox mi àwọn tí wọ́n kọ ní kíkọ àwọn tí wọ́n sọ lọ́rọ̀ ló jẹ́ fọwọ́ lẹ́rán láti jó nínú sàdíkì náà bóyé àmì tí mo tún padà tún wá rí lérí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n ń kọ́ wọ́n wá rí bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn tí àwọn míì ń fẹ́ máa pa lérí ọ̀rọ̀ ilé kéwú Darul Kitab wa Sunnah yìí náà wọ́n da lórúkọ wọn sápà wọn yànnà ní ọ̀rọ̀ yẹn wọn ò gbé ọ̀rọ̀ yẹn láti pìlẹ̀ bí tó ti yẹ kí wọ́n gbé ọ̀rọ̀ náà ó lè kílíà sọ́dọ̀ àwọn apá kan tí wọ́n bẹ lónìí ọ̀rọ̀ náà ó lè má kílẹ̀ àfọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàtàkì jùlọ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kéwú tí wọ́n kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí ò lè yé yín láíláí àwọn tí ó jẹ́ ó yé yín àbí tí wọ́n bá sàlàyé kí ni òkúdúdúró ìmọ́lẹ̀ tí ń bẹ̀m̀bẹ̀ àmọ́ wallahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí díẹ̀ náà ní sọ àmọ́ wallahi òdodo lọ́pọ̀ jù mẹ́ ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ yìí tó bá jẹ́ pé ọ̀rọ̀ yìí ti ń bá wí tán tó bá jẹ́ pé irọ́ bá wá ń bẹ̀m̀bẹ̀ ẹni tọ́lọ̀ bá ní kó nímọ̀ pa rẹ̀ bá jẹ́ wọ́n wí ìtàn fún ọ ẹni tó ju ìtàn bá sojú rẹ̀ ni mo fẹ́ kó jáde kó challenge mi pé irọ́ ni mo pa ìfẹ́ wọn ni wọ́n pé o ìfẹ́ wọn ni wọ́n pé ẹni tọ́rọ̀ bá sojú rẹ̀ tọ́ wà ń bẹ́ tọ́ mọ́ ìpìlẹ̀ rẹ̀ ó ní kó jáde kó fún mi lé sí ọ̀rọ̀ náà àmọ́ Ọlọ́run rá níyàn mi o Ọlọ́run bá lè kí ọlá bó ṣe rá níyàn àti iná rabbukum ni a'lamu bima fi nufusikum in takunu salihin fa innahu kana lil awwabina ghafura àníyàn tí kálukú fi ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ́ fi ń sọ̀rọ̀ náà tó Ọlọ́run rá níyàn kálukú a lè máa sọ̀rọ̀ lẹ́nu kọ́rọ̀ mọ́ sí dídí tí ń bẹ nínú àníyàn àmọ́ níyàn tí kálukú wa tá a fi ń sọ̀rọ̀ Ọlọ́run ló ní kò sẹ́ni kankan tó sì lè ṣe dá tó lè ṣe ẹ̀san àníyàn láyé ní kì í ṣe Ọlọ́run àmọ́ kìnnì kan ni mo fẹ́ kẹjẹ́ kálọ̀ lẹ́mà dámadájú ní pé olúwọba ní kí ọlá yìí tó ń sàlàyé fún wa Ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim wadhkuru idh antum qalilun mustad'afuna fil ard takhafuna an yatakhatafakum an-nas fa'awakum wa ayyadakum bi nasrihi wa razaqakum min at-tayyibat la'allakum tashkurun gbogbo tó wù kálukú wa kálí dá lónìí ká jẹ́ lónìí ẹjá rántí àná ẹjá rántí pìlẹ̀ ẹjá rántí ìjọ́ tí kìíní ti ń jà nínú ẹ̀mí wa ti ń jà nínú ọkàn wa táwọn gbogbo la fẹ́ gbé sí gbogbo la fẹ́ lọ lórí ẹ̀ ẹjá wo ọ̀nà wo lábẹ́ wò tá ń sọ lérí bí kìíní yóò ṣe dàgbàsókè tó sì jẹ́ tuntun rí ẹjá wo bí kálukú wa bí kálukú tí ń lọ lọ́tún tí kálukú ń lọ lọ́sì dé bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ díẹ̀ ni mo fẹ́ sọ nípa ní kí náà kí ní gbogbo ẹnu sọ̀rọ̀ àmọ́ mo fi gbogbo yòókù lẹ̀ sọ́dọ̀ ọba tó lẹ̀sán kọ́nà wọn san kálukú lẹ̀sán àmọ́ ìjọ tí wọ́n bá fẹ́ gbé wúyàn látẹ̀yìn
lérí ní téèyàn fi wàhálà sí táwọn tí wọ́n travel lókèrè tí wọ́n lókèrè táwọn tí wọ́n lọ jámíà káàkiri tí wọ́n lọ jámíà káàkiri tó dé kálukú mọ́lẹ̀ tí ò jẹ́ kárí tí iṣẹ́ yìí dé kálukú mọ́lẹ̀ tí ò jẹ́ kálukú tètè lọ bí tó yẹ kó lọ nínú ayé àbí gbogbo èròǹgbà tí yẹn fẹ́ dà láyé tí iṣẹ́ yìí dé kálukú mọ́lẹ̀ tí ò jẹ́ kéèyàn tètè rí dà tí wọ́n bá fẹ́ fi iṣẹ́ náà ráre tí wọ́n bá sì fẹ́ ba iṣẹ́ náà jẹ́ mọ́yàn lọ́wọ́ dandan ní kéèyàn bọ́ta kó fèsì ẹ̀rí nakil fuhadaka haythu shi'ta min al-hawa mal hubbu illa lil habib al-awwali gbogbo tó bá wùyàn nìyẹn lè fẹ́ràn lónìí ibi tó bá sì wùyàn nìyẹn lè rán ẹ̀mí rẹ̀ lọ ibi tó bá wùyàn nìyẹn lè fi ẹ̀mí rẹ̀ ọkàn fẹ́ rẹ̀ kéèyàn máa fi yà káàkiri kọ́ máa fi gbé káàkiri àmọ́ tó dá fọ́mì ènìyàn jù láyé ni pé gbogbo àwọn tó jẹ́ olùpìlẹ̀ olólùfẹ́ àkọ́kọ́ àgbọ̀dọ̀ fojú wọn gúnlẹ̀ àgbọ̀dọ̀ fojú wọn rárẹ̀ ọ̀rọ̀ díẹ̀ nípa Darul Kitab wa Sunnah àwọn tí wọ́n ṣiṣẹ́ láwọn markazi tí wọ́n wà ńbẹ̀ àwọn tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n sì lákìtíyàn níbi àwọn tí wọ́n wà ńbẹ̀ tí wọ́n jẹ́ àwọn markazi àwọn tí mo fẹ́ dákọ̀ yìí kọ́dà wọn lè má kà sí wọn lè má rántí mọ́ àmọ́ jẹ́ kí ẹran wọn létí àmọ́ pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti bọ́ síwájú Ọlọ́run àkọ́kọ́ kágbélágbà al-Ustad Dawood Abdelmajid Al-Fallah tí wọ́n bá ń gbómi lálẹ́ yìí wọ́n máa rántí ìjọ tí wọ́n sọ yìí pé alọ́lẹ́ra yìí ìjẹ́ ìdásí Ustad Dawood Abdelmajid Al-Fallah ọ̀wá láti bí kankan látọ̀dọ̀ àfáwà Ibrahim Ad-Dakawi tó jẹ́ ọmọ kéwù wọn tó jẹ́ ajánásí wọn tí bẹ níbẹ̀ náà àfáwà tí wọ́n dá ilé kéwù ilẹ̀ ìpìlẹ̀ wọn ní ìfẹ́ wọn àkọ́kọ́ tí wọ́n fi ń pariwo rẹ̀ káàkiri gbogbo ayé àti gbogbo àwọn ènìyàn àti haraka wọn wallahi kò tayọ Sheikh Adam mo fẹ́ràn Sheikh Adam púpọ̀ àmọ́ láìkì iṣẹ́ Sheikh Adam púpọ̀ iṣẹ́ Sheikh Adam ló sì wù mí lórí gbogbo nǹkan òun ló fà kí gbogbo àwọn ọmọ kéwù Sheikh Adam tí wọ́n ń gbọ́ sí títí fẹ́ Sheikh Adam bẹ nínú ẹni wọn ló fà kí kálukọ́ sọ mí ti ara sọ kan wọn sọ ẹ̀mí ara wọn sọ kalẹ̀ sí àyìnà àníṣẹ́ nakil fuhadaka haythu shi'ta min al-hawa mal hubbu illa lil habib al-awwal àwọn markazi al-Ustaz Dawood Abdelmajid Al-Fallah káfí mọ́sàgbà lálàkọ̀kọ́ wọ́n mọ̀ sí ìjọ tààrùn lálẹ́ ní ìjọ tí wọ́n lọ bẹ̀ tí wọ́n mọ̀ lọ́lẹ́ sáwọ́kọ́ ọlọ́run lóòrùn lásán lálẹ́ ní nítorí tọ́lọ́run látara kíkí sí ọlọ́run sáré gbàgbà láyìí náà ẹ̀kẹ́jì bàbá wa àgbà Imam wa ní sàwọ́ ọ̀rọ̀ tí mo ń sọ yìí tó bá dàbí ọ̀rọ̀ kí wọ́n dé jáde ń challenge mi òun lè ṣe challenge lórí ẹ̀ ẹ̀kẹta àwọn àgbàlagbà nulé tọ́jú ọmọ mọ́rkàzì mọ́ni ẹ̀kẹta nínú àwọn tọ́jú ọmọ mọ́rkàzì táàjọ ń lọ táàjọ ń pọ̀ wá níbi haraka ní gbogbo sẹ́kọ̀ọ́ kan òun náà ni Sheikh Abdul Qadir Mimasa afa Qadir Mimasa ló mú afa tawhidi ń dára bí òun ló mú dání àtàwọn tó bá wọn sálẹ̀ gàmbàrí nínú wọn nínú àwọn mọ́rkàzì ni bàbá wa àgbà ajánẹ́sí àná ọlọ́kọ̀ọ́bá lékún ìkẹ́ àti kẹfún alákìyàmà Sheikh Hassan Baturi léyìí tí bàbá tó bímọ lọ́mọ náà yọ̀ǹda wọn fáyì náà nínú àwọn mọ́rkàzì nínú àwọn ìpìlẹ̀ nù ò sí nǹkan kan tó fà tí mo fi bọ́ta tí mo fi sọ̀rọ̀ yìí nítorí àwọn tí wọ́n kọ ìtàn wọ́n da ìtàn Darul Kitab wa Sunnah yẹn wọ́n dàrú àwọn kan bẹ tó jẹ́ pé kọ́nà àwọn ti parí iṣẹ́ tán kí wọ́n tó débẹ̀ tí wọ́n sì ń kó kọ́ wọn pé nínú àwọn àkọ́kọ́ ni wọ́n wà rárá ẹ má dàrú mọ́ra wọn ẹ dákun tó tọ́lọ́ afáwa Hassan Baturi ọlọ́jà jẹ́ àwọn ọ̀dà fún wa nínú àwọn àkọ́kọ́ tọ́jú mọ́rkàzì táàjọ ń lọ táàjọ ń pọ̀ wá níjọ́ náà aláì ní wọ́n wá èmi tẹ́bí náà kéré èmi náà bẹ̀lẹ̀ ààrẹ wọn pẹ̀lú sábà bí ẹni tó jẹ́ pé òun náà ni Hamzatul Wasil alálùbáríkà wọn ad-da'iyatul kabir al-allama Sheikh Abdul Latif Maikabara tó jẹ́ pé sílísílà àwọn tí wọ́n pọ̀ jù ní ilé pàtàn afá ṣéwù pẹ̀lú afá ibi wọ́n ti pàdé àmọ́ mo lè pàtàn afá Hassan Baturi mo lè pàtàn mi bí a ti pàdé látọ̀dọ̀ afá Latif Maikabara lọ́nkọ̀ bá sàlékún kí alékún kẹ fún wa la ilaha illallah tó gbogbo èyí tẹ́ ń kọ́ àtàwọn tí ìsara wa tí wọ́n ń dákọ̀ orúkọ̀ púpọ̀ ẹ̀dàpẹ̀ sí ẹbẹ̀rù Ọlọ́run àwọn ọmọ kéwú láàyè náà táwọn náà ń kọ́kọ́ púpọ̀ ẹbẹ̀rù Ọlọ́run ẹ̀rọ ìwádìí dáadáa bí mo ti kéré ma yé mi mo kéré jù láàrin ọjọ́ náà lọ níjọ́ wọn bẹ̀rẹ̀ bí wọ́n ti bẹ̀rẹ̀ mọ́sálásí dé máa kọ́kọ́ láti kí èmi tí mo pẹ̀lú mọ́sálásí náà ni wá sí àkọ́kọ́ tá àkọ́kọ́ sí ní Darul Kitab wa Sunnah èmi tí mo kọ́kọ́ jánẹ́sì fún wọn ni wá sí jọ náà gbogbo tí jáwọn àfáà lọ ní yàyìn lásìwá sí lásàdúwà fún afá Latif Maikabara bẹ̀m̀bẹ̀ afá Hassan Baturi bẹ̀m̀bẹ̀ afá Abdul Qadir Mimasa wọn bẹ̀m̀bẹ̀ nínú àwọn tó jáwọn mọ́rkàzì wọn ni mú sọ ní ọ̀sọ́ àwọn mí o ipé iṣẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ gbára mọ́rkàzì láti bẹ̀rẹ̀ nígbà ọya tí mọ́sálásí ń dìde dúró tán agbé ọ̀rọ̀ tahajjud tí wọ́n gbé wọ́ pé ká máa lọ ká máa sàsíkiri lóru òrùn jọ́nà nínú àwọn tààjọ bẹ̀rẹ̀ tahajjud ní jọ́nà lọ́wọ́n táà máa lọ lè sàsíkiri ní jọ́nà Dr. Abdul Fattah Sarumi ọwà mẹ́ afáwa Ọ̀gáníjà Abdul Hakim Ọ̀gáníjà ọwà mẹ́ àtàwọn mítọ́lọ̀ bá ní wọ́n wà mẹ́ ìmínà wà mẹ́ afá Latif Maikabara wà mẹ́ afá Sheikh Mimasa tó ń ṣe àsíkiri tábẹ̀rẹ̀ àsíkiri lẹ́gbẹ̀ẹ́ akàbíyàn lálẹ́ torí gbogbo ẹni tó bá fi dáadáa tó bá fi bẹ̀rẹ̀ ayé tó ṣe dáadáa sáàjì kan ẹ má jà fi dáadáa mọ́ láre ẹ má jà gbàgbé olórí ẹ má jà fojú olórí gbalẹ̀ ẹ má jà fojú olórí gúlẹ̀ ẹ má jà gbàgbé olórí ẹ má jà gbàgbé àwọn ẹni àkọ́kọ́ before kọ́rọ̀ àwà dá ilé kéwú kan wá dálé after wọ́n wá dá ilé kéwú lẹ̀ tán lọ́pọ̀lọpọ̀ àwọn afáàtẹ́ ní dákọ̀ yẹn sẹ́sẹ̀ mọ́ líwá afáwà sàlejò ọba wa bẹ̀rẹ̀ Darul Kitab wa Sunnah ní pìlẹ̀ sẹ̀sẹ̀ ọba wọn bẹ̀rẹ̀ nípa nígbà wọn dá ilé kéwú lẹ̀
gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ dákọ̀ yìí gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n wáyìí kì í ṣe pé wọ́n jọ bẹ̀rẹ̀ sẹ́ni pìlẹ̀ wọ́n bá wọn lẹ́nu sẹ́ni àfáwà àwọn àfáà tẹ́lẹ̀ dákọ̀ síbẹ̀ àwọn míì wá bí wọ́n ti wọlé bẹ́ẹ̀ ni wọ́n sì jáde padà àwọn tí wọ́n tó jẹ́ àwọn márkàsì tí wọ́n tó jọ bẹ̀rẹ̀ sẹ́ tí wọ́n kì í sọ àwọn tó jọ màlọ́rin ni mo ń sọ yìí àwọn tí wọ́n jẹ́ márkàsì tí wọ́n jọ bẹ̀rẹ̀ sẹ́ nípìlẹ̀ náà tó jẹ́ pé nígbà tí wọ́n dá diploma lẹ̀ náà àwọn náà ní ibùdásí àti iṣẹ́ dáadáa táwọn náà ṣe síbẹ̀ òun náà ni Dr. Usman Abdulsalam Al-Thaqafi àwọn gan ni wọ́n gbé ọ̀rọ̀ dá diploma lẹ̀ gbogbo bí wọ́n ti ń lọ Zaria bí wọ́n ti ń lẹ pósítà bí wọ́n ti ń ṣe wàhálà tí wọ́n ń ṣe fìtínà bàbá yìí gangan lóru lérí nínú gbogbo wọn bàbá yìí ni ó rù lérí òun náà ló ṣe sílẹ̀ àti gbogbo àwọn ará Ìbàdàn àwọn ará Ìwó àwọn ìsìlámù dín ní tẹ́ ń pàtàkì rẹ̀ yìí tẹ́ ń kọ́kalẹ̀ yìí ni wọ́n fi wọlé wá ẹ má dàtàn ẹ dáàbò dr lọ́n àwọn eléyìí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí láyé mọ́ àwọn mí bẹ̀rẹ̀ ayé tàà fi ṣe dáadáa wọn tàà fi hayé tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ tí ó sì yẹ kó pamọ́ afáwa Usmanu Abdulsalam yìí wo ọmọ ìròyìn ni wọn àwọn ni wọ́n wà ní Jamiatul Hikma yìí àwọn ni wọ́n kọ́kọ́ rọrọ̀ wá sí diploma tí wọ́n lọ sọ́tọ̀ tí wọ́n lọ sósì tí wọ́n ṣe fìtínà tí wọ́n ṣe wàhálà lórí ẹ̀ àwọn ni wọ́n pe Dr. Fawzi Fasasi àwọn ni wọ́n pe wá látara Dr. Fawzi Fasasi tí wọ́n ti wá lọ́pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n wá láti Ìbàdàn láti borí kálukú wọlé wá ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ tí mo pa ìtọ́ bá dàbí irọ́ ẹni tó ní kí wọ́n jáde sí mi kí wọ́n ní mo parọ́ àbí mo gbé tó ju mi ò tó wọ́n mọ iye ọdún tí mo gùn tí mo lò látara bá fi ti sí Ọlọ́run ibẹ̀ ni mo bí ọmọ àkọ́kọ́ sí ibẹ̀ ni mo bí ọmọ kejì sí ibẹ̀ ni mo bí ọmọ kẹta sí wọ́n mọ wàhálà tí mo ṣe lọ́sàn lóru àmọ́ mi ò fẹ́ kẹ́ni kan san mí lẹ́san Ọlọ́run wa bá tọ́ lẹ́san lọ́dọ̀ mo fẹ́ kó san mí lẹ́san látọ̀dọ̀ rẹ̀ wọ́n mọ ọjọ́ tá mo ní ìyá tí mo ní bàbá àti ń pa wọ́n tí kò lé tí ní lọ́bì kankan tó jẹ́ pé lọ́lẹ́ ní mọ̀ lọ tapu síbẹ̀ ni látara sí Ọlọ́run ni àníṣe pásítọ̀rọ̀ ìṣe hàn tó ń kọ́ ní inú mustard half minute art ẹjẹ́ rántí o níjọ́ tí kálukú wa táwọn wáyé lọ́wọ́ tá ń dàmú lọ́tún tá ń dàmú lọ́sì tá ń kó tá ń lọ tí ò sójú oorun tí ò sí fìtínà Ọlọ́run ló tún wọ lásìkò oṣù tí mo tún wáyé mo fi bíọ́ mo fọlá ìsìjà bá ti ń bẹ lásìkò yìí mo fi bíọ́ mo fọlá ìrí rẹ tó jẹ́ pé iṣẹ́ rẹ ò sì tó nígbà kan mo fi bíọ́ mo fọlá bó ti tóbi tó tọ́ haranta tó jẹ́ pé ojú ẹ̀dá kan kọ̀ọ̀ká ò sì tó láyé mo fi bíọ́ gbogbo ń taari tá a ṣe sáyé ń dákun mọ́ dàrú aláyàmọ́ lọ́fẹ̀ẹ́ èyí tó jẹ́ àwọn olókùnrin lọ́dọ̀ Ọlọ́run ẹjẹ́ rántí mustad'afuna fil ard takhafuna an yatakhatafakum an-nas níjọ́ tá ń sọ fún pé bọ́ọ̀lù yóò sì dúró bọ́ọ̀lù yóò sì jókòó kódà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàmì tẹ́ padà wọ́n níwọ̀n lónìí tí kálukú padà wọ́n pariwo pé bẹ́ẹ̀ àwọn afá lágbájá àwọn ilé lágbájá gbogbo àwọn tí ń dá sí lẹ́yìn wàláhì iṣẹ́ ti nàrú tán iṣẹ́ àwọn ẹni àkọ́kọ́ ti gbà àníyàn ti gbà sàárà ti gbà àdúrà ti gbà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé kọ̀ọ̀kan tí wọ́n padà wá ń tìbọ̀ wọ́n bá mi kábàrà mẹ́ni wọ́n bá lè mi mọ́sá bẹ́ni wọ́n bá lè bàtúrẹ́ bẹ́ni wọ́n bá ọ̀dọ̀ àfáwà ìmáàmù àgbà nísàwó wọ́n bá wọn bẹ́ni èmi tẹ́mi náà ti kéré mọ́ yìí wàláhì wọ́n bá mi bẹ́ni torí mi ni mo wà láàrin wọn tí mo kéré jù jọ náà àṣàjọ́ jíṣẹ́ Ọlọ́run ni kí n sọ tàwọn tí wọ́n tó wà ní sọ́lá gẹ̀rú tí wọ́n tó jà fà láwọn àfáwà Mustapha mi sọ pé bọ́yá wọn ò sí bẹ̀rù ní wọn parẹ́ àmọ́ pé yàn ń dúró lọ́sàn lóru lẹ́rí àyè náà ní láfẹ̀mí kalẹ̀ fún torítọ́lọ́ gbogbo ẹmọ kéwú tẹ́mọ̀ kọ̀ọ̀kan ẹ̀dàkùn ẹmọ tẹ́mọ̀ kọ̀ ẹ̀dà torítọ́lọ́ ẹmọ kọ̀ púpọ̀ ẹmọ kan tó jẹ́ pé tó bá dijọ́ bèèrè àkè àmọ́ tó bá di lọ́la yín tọ́lọ̀ padà bá fi hàn yín nípa pé ikọ̀ àbùsí ọ̀rọ̀ àbùsí ẹ̀yìn lẹ́sọ wàláhì kọ́ máa di àbálẹ́jọ́ bú fẹ́ni kọ̀ọ̀kan yín ọmọ kéwú mélòó ló fẹ́ dá sọ̀rọ̀ tẹ̀lé tí bẹ́lẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ́tẹ̀ bẹ́lẹ̀ yẹ ojú talent tó ṣe talent tó mọ̀ parẹ̀ talent tó mọ̀ pilẹ̀ talent tó mọ̀ gbà tí wọ́n bẹ̀rẹ̀ sẹ́ àwọn ojú àwọn olóṣe ìtàn kí ni wọ́n pa fún ó sí kankan tó pilẹ̀ lékèwé yàtọ̀ tàbí markazi látara kí ni ìfẹ́ markazi mo lè kú torí markazi tó bá kún pé gbọ́dọ̀ markazi náà ni mo lè ṣe bákan wọn ló pilẹ̀ gbogbo ẹ̀ láyé yẹn ní gbogbo kálukú fi sọmítì ẹ̀mí ara wọn sọmítì ara wọn sọmítì ọkàn wọn àmọ́ gbogbo sẹ́tẹ̀rì tí kálukú ṣe kò sẹ́nìkan tó rí tí ẹ̀sán bìkan nítorí pé ẹ̀sẹ̀ èèyàn kò lè tán ẹ̀sán tí wọ́n san fúnra wọn àti iṣẹ́ tí wọ́n bára wọn sí àjẹmọ́ lọ́tọ́lọ́ ni wọ́n máa rí láàrin ara wọn lọ́tọ́ lónìí àmẹ́sàn kan tí ò ní tán láyé òun náà ẹ̀sán tọ́lọ́wọ́ balẹ̀ kí ọlá tó bá sàn yẹn nítorí pé innama nut'imukum liwajhi llah la nuridu minkum jazaa'an wala shukura ọ̀n tó bá jọmọ lóàbí láyé ọmọ rí tí ẹ̀sán lọ́dọ̀ mi nìyẹn torí pé bí tẹ bá fẹ̀mí ẹ̀sán sí lọ́dọ̀ mi nìyẹn ó súnmọ́ kẹ́ má rẹ̀ sàn ọjọ́ pé tẹ́ tí ò ní dùnmọ̀ yín lẹ́gbọ̀ tí ò ní dùnmọ̀ yín òun náà lẹ́rẹ̀ after àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí dẹ́rí tí wọ́n lọ tán òun náà ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ akọ̀mọ́nké ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí fi máa ń rọrí wá tí bá fi ń lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì sì ń lọ wọ́n jáde ní bí mo ti kéré mọ́ bí mo sì wà ń bẹ̀ gbogbo ọmọ tí ó bá jáde kọ́ ọmọ tó sọ lọ bí afá àtúwọ́n nílé kí ó jà fáwà gbà èmi tó tọrọ mọ̀nà Ọlọ́run fún wọn wọ́n tọrọ ìmọ̀nà Ọlọ́run fún wọn wọ́n tó tọrọ mọ̀nà Ọlọ́run fún wọn èmi náà tọrọ fúnra mi ibi tí wọ́n lọ Ọlọ́run sì wọ́n lẹ́ni tí ó ṣẹlẹ̀ padà kò sí nǹkan kan tẹ́lẹ̀ tó pilẹ̀ dáàrú wà súnná tó fi di pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dá ọmọ síbẹ̀ jù nínú orí àyà àti gbogbo níta mo mákàsí ni wọ́n ṣe lébì ni mo bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì sọ̀rọ̀ láwọn afá pé ẹ máa bọ̀ wá àwọn mákàsí náà ni iṣẹ́ mákàsí náà ni wọ́n ṣe lọ́tún ló sí lẹ́kọ̀ọ́ káàkiri ṣe lébì ni wọ́n fi àwọn ọmọ sí lọ́dọ̀ ṣe lébì ni àwọn bàbá yẹn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ìbí ni wọ́n mọ̀ tí wọ́n ká àwọn sí lọ́dọ̀ ṣe lébì náà ni mo fi wọ́n lọ́kàn balẹ̀ pé iṣẹ́ mákàsí náà ni láàyè yìí gbogbo àwọn ilé kéwù yòókù ẹ má bínú torí tọ́lọ́run mo fà náà bí mo fi bẹ̀yìn ẹ dákun gbogbo ilé kéwù tí bá dákọ̀ yìí ẹ má bínú mi ò fojú kéré yìí o mi sì fojú kéré sẹ́yìn mi sì lẹ́yìn ìdáhùn kankan mi sì lẹ́ tó kankan àmọ́ tó bá di lónìí tí nǹkan bá fẹsẹ̀ múlẹ̀ tán tá bá wá lẹ́yìn ilẹ̀ wà ń bẹ́ ipé kọ̀ sára ọkọ̀ sáwà máa ń lónìí ẹ jẹ́ kí n wá sọ fún yín pé gbogbo jọ́ta àti sintáǹsì láyé ń jọ ni wọ́n ránṣẹ́ pé yín kẹ́ mọ́ bọ̀ wá tí wọ́n fi yí sí ìyànà láyé náà ìjọta ní àlejò tó jẹ́ àlejò gidi ní àlejò sán ta ní láti ta àdàbí àni wọ́n ránṣẹ́ sí ní kọ́ bá jòkó gẹ́gẹ́ bí alibátọ̀ àdàbí àjọ náà àbálífà bàbá alágbàjì ni wọ́n ránṣẹ́ sí àbí àlífà bàbá alágbàjì ni wọ́n ránṣẹ́ sí kò sẹ́ni kankan tẹ́rí tí wọ́n fi wípé ìjọ náà lọ́hùn Sheikh Muhammad Habibullahi Adam Abdallah Al-Filori Khalifa tó Sheikh Adam ń lọ́wọ́ ìjọ mùtẹ́rí àbí lágbàwọ́ tó láti Kuwait gbogbo ayé ló pé ìjọ náà lọ́hùn gbogbo mùsùlùmí gbogbo lọ́rùn yìí ló pé ìjọ náà lọ́hùn ìjọ wọn pé afá yìí náà lọ gba máìkì ìdíwò yìí náà lọ gba máìkì tó ti tẹ́sí ayé lójú gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbogbo ayé àtàwọn alábáwá náà ipe ẹni tẹ́ gbéṣẹ́ fún ìyàn ni ẹni tó fi sẹ́ràn ni fídíò náà mọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn
ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ jọ́nà gbogbo kálukú wa náà lágbọ́ gbogbo wa náà làwọn bẹ̀ wọ́n fún ní gáyà tó ìkẹrọ ni wọ́n ṣe lójú gbogbo ayé jọ́nà ní bàbá wa mùdírù markaz tó ní ẹ̀rọ sẹ́sì wọn wá pàbí tí wọ́n lọ́tì ẹjá rántí wàsùkúrú ìsẹ̀ hàntún kọlí ìlú mustard afúnà fil ard takhafuna an yatakhatafakum an-nas fa awakum wa ayyadakum bi nasrihi wa razaqakum min at-tayyibat la'allakum tashkurun ìjọ tẹ́ ìgán fúnra yín tẹ́fẹ́ sí walimatul Qur'an wàlímọ̀ ìyàwó tàà mọ́ sí ní lọrin alifatul adabiyya ni wọ́n wá ní àbí tàwọn àwọn oníwọ́n kẹ́ni wọ́n ránṣẹ́ sí kò sẹ́ni kankan tí wọ́n wá láti markaz wọn ti wá الشيخ حبيب الله آدم عبد الله الكلوري والشيخ المرحوم الشيخ عبد الله الداسلاتي والشيخ داوود عبد المجيد الفلا àti gbogbo àwọn ehatu tadris nínú markaz àwọn ni wọ́n kún sí ilé ìṣọ́lá pẹ̀lú tí wọ́n bọ̀ báyìí lẹ́jọ́ náà ọjọ́ kan nínú ọjọ́ yìí láyé tẹ̀gbọ̀rọ̀ bàbí ọjọ́ èyẹ kan nínú àwọn ọjọ́ tẹ̀gbọ̀rọ̀ bàbí àti ẹ̀yin àti gbogbo tíjọ́ mọ́kébùlà papọ̀ bàbá yìí fi táìmù wọn lẹ̀ wọ́n fásitì wọn lẹ̀ wọ́n àtẹ́ndì sí yìí gbogbo àwọn tàbá ní wọ́n wà ń bẹ̀ lónìí ẹ dákun ẹjá sọ fún àwọn àlífà àwọn mélòó ló wà ń bẹ̀ níjọ́ náà àlífà mélòó ló wà ń bẹ̀ kí la wá fẹ́ ṣe ní tọ́jẹ́ ilé kí ó ní dárò tàbí àsúná tí gbogbo markaz ò ní pọ̀ báyìí dìbò ìjọ náà àdàbí àtẹ́bárí tí bá ń lọ́bẹ̀ lónìí kọ́kọ́ mọ̀ ìpé ìjọ tí ilẹ̀ dá tí ó sáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ lọ́pàá sábàbí tó fi ráyò àjọ pilẹ̀ kò sí àdàbí àkàtàjọ pilẹ̀ ayé ojú atẹ́gùn ni mo ti mú ọ̀rọ̀ tó bá rí bẹ́ẹ̀ kí wọ́n jáde sí mi kọ́ challenge mi kásì mọ́ àdàbí àwọn tájọ bẹ̀rẹ̀ alinakil fuhadaka haisu shita min alhawa abawo malhubbu illa lil habibil awwal ìfẹ́ àkọ́kọ́ ìdákẹ́ mẹ́jà fojú rẹ̀ gúlẹ̀ gbogbo kálukú ni wọ́n lọ bí tí wọ́n fẹ́ lọ́nà ayé ní kálukú ní freedom ayé yẹn ló fa sábà bí táwọn náà fi wà lójú kan àgbò yẹ́ pé kò wùwá láti tẹ̀síwájú lẹ́yìn tàtà parí ẹ̀kọ́ tó mú mi darapọ̀ mọ́bẹ̀ yẹ gan láti bèèrè sẹ̀sẹ̀sẹ̀sẹ̀ òun náà ni tí a bá wà bẹ̀rẹ̀ tí mi gábàrà tó sọ fún mi pé abáṣẹ́wẹ́ ma bọ̀ wá pẹ̀lú lọ́dọ̀ wá mí ní àfihàn kẹlẹ̀ lárúbá kásìkì nìkan lẹ́nu ọba tọ́lọ ní káàmù ìjọ náà walillahi alhamd àmọ́ gbà tí sẹ́ dérí iṣẹ́ tán ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ tẹ́ ń bẹ̀ ní ọ̀fà sábà bí kí n ráyè jáde mọ́ nítorí ẹ̀bánújẹ́ bàbá tó bí mi lọ́mọ torí ẹ̀bánújẹ́ àwọn ilé ìwádìí mo torí ẹ̀ jáde mo torí ẹ̀bánújẹ́ tí wọ́n bá ń pè mí pé wọ́n sọ wá jókòó lójú kan ní ma ní ìjókòó lójú kan lójú tí lẹ́rù tí mo ti jókòó lójú kan lọ́dọ̀ Ọlọ́run ìjókòó lójú kan màkàmà mi ga lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú sẹ́tẹ̀lẹ̀ tí mo sì ẹ̀sà sí ẹjẹ́ sí pẹ̀lú ìkìláàsì bàbá tó bí mi lọ́mọ jọ́ ti bá jáde ti bá ní lọ́bẹ̀ yóò sọ fún mi pé má rò kúrò sáfà rẹ̀ bá sì jẹ́ ká ní ìdúdú sáfà rẹ̀ tó gbogbo sẹ́tọ́ bá ní kọ́ máa sí pẹ̀lú lókọ̀ kankan má dá o má sì sàbòsí pẹ̀lú rẹ̀ wá sí gbẹ̀yìn tí bàbá máa ń sọ fún mi títí tán fi jáde kọ́ láyé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Darul Ulum tí wọ́n bá kó lé kéwú bẹ̀yẹn nírọ̀lẹ́ Darul Kitab wa Sunnah ni wọ́n sẹ́rí wá gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n wà ní Darul Ulum gbogbo àwọn àfáà tí wọ́n wà ní Darul Ulum ìjọ náà àwọn ni wọ́n fa sábà tí gbogbo àwọn ọmọ yẹn fi bọ̀ bá ń di Darul Kitab látara pé kí ni ẹ máa bọ̀ wá tẹ́ bá ti débẹ̀ ẹ̀rí míníà nígbà tí wọ́n ti ṣe mu'adala níjọ náà ní Darul Ulum ilé kéwú mélòó ló kọ́ ọmọ wá síbẹ̀ gbogbo tọ́pọ̀ bá ń dìbẹ̀ látòkè látàwọn ọmọ markazi ní látàwọn bàbá markazi kò sẹ́ni kankan tẹ́rí tó kún bẹ̀ lọ́kàn lókè nísàlẹ̀ wallahi ọmọ markazi ni wọ́n síbẹ̀ ó ní ọdún tí mo fi sùn wá pẹ̀lú inú kankan pẹ̀lú sí àsìkára ọmọ mo fi gbogbo yòókù lẹ sọ́dọ̀ Ọlọ́run àbáwọn sẹ́kà máa ń bẹ àwọn ọ̀rọ̀ kan máa ń bẹ tọ́jọ́ pé ìwòní yọ̀ǹda ẹni tó wá díjọ́ gbẹ̀dẹ̀ àti àmà ó ń tọ́ wọn dúró ìbínú gbé báyìí àjọ máa challenge ara bàbá èyí yọ̀ǹda yìí torí bí àbùsí lè ní àbùsí tó lágbára tó ibà gbogbo nǹkan lẹ́fọ̀rọ̀ torí náà ìbàdí markazi nù léyìí tí mo mà dára kọ̀kọ́ náà tí ẹ bá rí ọ̀rọ̀ mi tó bá jáde lẹ́yìn ọ̀rọ̀ tí mo sọ yìí tó jẹ́ ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ní àtàkùn ní ìrètí rẹ̀ kì í sì tún má gbé mi jáde wá fún mi subhana rabbika